lẹ́ẹ̀kan pé Sheikh Adam Abdallah Al-Alori mo ní evidence lórí ẹ̀ ní o mi ò sọ̀rọ̀ àwọn rárá o àwọn ni mo máa fìlù gbogbo Nàìjíríà ní Rabitatu Al-Alami Al-Islami mo fẹ́ bi yín léèrè tí Sheikh Adam ọba ní àlàkọ pẹ̀lú Arabiya Saudiya ṣé wọ́n kàn lè yẹn wọ́n hùyà pé wá sí mo máa fìlù Nàìjíríà. láìláì ẹ̀ ń tẹ̀yìn òjọ́ sí ibò láti àfi wá so aṣojú. ẹ bá ń ṣe lé ní. ẹlẹ́ẹ̀kejì àwọn Sàdáúnà níjọ wọn lọ jókòó mítìnì pẹ̀lú Al-Malik Faisal ní Saudi Arabia nínú àwọn tó lọ tẹ̀lé wọn lọ tí wọ́n ń ṣe tẹ́rìjámà níjọ náà tí wọ́n ń sọ̀rọ̀ pé níta àbọ̀ Nàìjíríà bá wà ní pẹ̀lú Al-Malik Faisal lò ní ti Nàìjíríà ọmọ sí ni o. ẹni tó ń tú àwọn ọ̀rọ̀ tó ń sọ. Sheikh Adam ni Allah ẹlòmíràn má ti gbọ́ yín rẹ̀ lọ́wọ́ àdìbẹ́ ti bá mọ sọ́hún. ṣé wọn ò ní àlàkọ̀ tó lágbà pẹ̀lú Saudi Arabia làwọn àtàwọn tó jẹ́ olórí Nàìjíríà jọ ń tráfù lọ Saudi lọ ṣètò ètò òṣèlú láàrin Nàìjíríà pẹ̀lú Sheikh Adam wa jẹ́ ẹni tó tẹ̀lé wọn lọ tí ẹnjọ́ sọ̀rọ̀ lọ́wọ́. ṣé wọn lọ́làkọ̀ ní ìyàbá lọ́làkọ̀ pẹ̀lú pírẹsidẹ̀ntì ìlú kan tẹ́ni lọ́làkọ̀ alákọ̀ wo ló tún wá fọlọ́ yín pírẹsidẹ̀ntì. ká tó wá sọ pé a lè kàyé kọ́nfẹ̀rẹ̀ntì Sheikh Adam lọ ní Rabitatu Al-Alami Al-Islami tí wọ́n parí pẹ̀lú Bumbaz alákọ̀ láàrin àwọn Bumbaz dáadáa bàbá wa Fẹ̀mín àwọn Sheikh Adam ń parí kọ́nfẹ̀rẹ̀ntì dáadáa wọ́n lọ Rọ́bítà wọ́n lọ ìṣẹ́lá sunu Islamiyya ní Riyadi bàbá àtẹ́ni gbogbo mọ̀tàmáràtì ẹ̀ dáadáa tí wọ́n mọ̀ pé alimu Nàìjíríà Yorùbá wí tí ó dàrú rárá kọ́bùlà kí àwọn àfáà wa Abubakar Gumi ó tó wọ Saudi Arabia kọ́dà mọ̀ràn títí ìbágbàgbé níjọ́ wọn fẹ́ dá Kulliyatu Da'wati wa Usulu Dini ilẹ̀ ní Jami'atul Imam ní Riyadi nínú àwọn muqarraratu tí wọ́n ń lò Tawjihu Da'wati wa Du'ati li Sheikh Adam. Allahu Akbar. Tawjihu Da'wati wa Du'ati li Sheikh Adam. Allahu Akbar. àti Tarikhu Da'wati ila Allah nínú àwọn muqarrarati Jami'atul Imam lò nígbà wọn bẹ̀rẹ̀ Kulliyatu Da'wa wa Usulu Din. wọn ti ní aláwọ̀ Saudi wọn. Allahu Akbar. yóò náà pẹ̀lú Saudi wọn. wọn ní aláwọ̀ tó dà pẹ̀lú Saudi àti Nàìjíríà. kódà mọ́nà ti al-Islam wa taqalid al-jahiliya tẹ́bá ló wọ àwọn tó kọ muqaddimat wa taqalid síbẹ̀ ọmọ Saudi wa mẹ́rin. Allahu Akbar. èyí ò náhíyà mi. Sheikh Adam ní aláwọ̀ pẹ̀lú Saudi kí ló bí táwọn ọmọ Saudi fi wá chichi markaz. àwọn ọmọ Saudi Arabia gẹ́gẹ́ tí wọ́n kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ rí ní markaz. bẹ́ẹ̀ni gbogbo ẹni tó bá lọ wò dáadáa ẹ bá mi ti sọ Sheikh Al-Atiq ọmọ Saudi ni ó ṣiṣẹ́ markaz rí típíkù Saudi Arabia ó ṣiṣẹ́ markaz rí sẹ́ni téèyàn ní àlàkọ pẹ̀lú ẹ̀ èèyàn máa sẹ́ndì àfàsọ́dọ̀ ẹ̀. ẹni tá a ṣe mọ̀ rí bó láti àfàsọ́dọ̀ rẹ̀ kíní kan ibì kan wọ́n ti bẹ̀rẹ̀ ibì kan wọ́n pàdé tó fi di pé ọmọ wa máa lọ sọ̀hún Al-Abudi tọ́jà ìbúdí Jami'at Islamiyya àjọ sí tọ́jà rọ̀ hálà ti máa tíráfù káàkiri ṣebí gbàgàrà báyìí lọ kọ sínú ìwé òun wá sí Nàìjíríà òun sì ziyara Madrasa Islamiyya òun wá dé markaz òun bá Sheikh Adam pàdé ọbẹ̀ sì sípa markaz ìtọ́wá náà la ìjáàbù yẹn ni pé òun bí Sheikh Adam léèrè pé kí lẹ ní ìdí tá a fi ṣe musada owó fún Sheikh Adam lóhùn ní ìdí musada owó ó ní ìdí báwo ó ní ẹ̀fìn múlẹ̀ àtàwọn jẹ̀mọ́ ọ̀hún bí táwọn bá tẹ́lẹ̀ ìka àwọn máa bá lọ nínú tó náà la ìjáàbù Abudi ni pé kò síbi tóun dé tí wọn ò ti sọ pé ẹ̀fún wa musada àfọ̀dọ̀ Sheikh Adam nìkan tóun tó òun tó wá láwọn ò fún ó tó lóhùn sí kínní òun ọ̀fẹ́ ṣe kọsala kọkan la Abudi ya bẹ alakọ tó bá wà lásọ èyí tí o bá sí ní kẹ ẹ máa gbé marikasi àbí Sheikh Adam lára pẹ̀lú Saudi Arabia yẹn ọ̀rọ̀ tó bú Sheikh Adam kò ní o mo ti sọ mo tó tún sọ ẹ pè é ń rọjú lónìí ala mustawa al-alam kẹ wá nílùú kan bẹ tó jẹ́ Islam tẹ́nì ọ̀ bá sí kò pé àjọṣe àárín àpọ́nlẹ́kọ̀ yẹn àbùkù ni ntọ́bàjọ́ dà wọ́n papọ̀ láàjọ sọ pé nǹkan báyìí làwọn tí ó dà wọ́n pọ̀ wọ́n lọ mọ̀tàmáràtì ń bẹ dáadáa àwọn ọmọ Saudi wá chichi markaz dáadáa tíra Sheikh Adam wọ́n fi ṣe mọ̀kọ́rà rù yí kéka tí gbọ́njẹ́ mi àtúnyẹ̀ ìmáàmù àwọn àti bùnbá sí pàdé kọ́nfẹ́rẹ́nsì àwọn àti Fẹ̀mínú pàdé kọ́nfẹ́rẹ́nsì àwọn ọmọ Saudi ń kọ̀ǹkan sí tíra àwọn náà wọ Saudi lọ kéwú àwọn Saudi Arabia ní alákọ̀mọ̀ tí Nàìjíríà wọ́n wọ bẹ̀ kéwú wọ́n wọ bẹ̀ sóríṣiríṣi wọ́n wọ bẹ̀ kéwú
àwọn arábẹ́ fún wọn láàfà tó wá kọ́ wọn ní Markaz kódà mo pàdé àfà kan mo ti gbàgbé ó kọ àfà yẹn ní Jamiu Maliku Suudi ó sọ fún mi kó òun ṣiṣẹ́ Markaz. Allahu Akbar. Allahu Akbar. ó sọ fún mi fún rẹ̀ kó òun ṣiṣẹ́ Markaz. Allahu Kulliyatul Adab lọ́wọ́ níjọ́ mo débẹ̀ tó kàn mí Nàìjíríà ní tàrífù Sheikh Adam mo ní àrífù ana min tulabi min talamibi ó ní kuntu a'malu fil Markaz zaman bó ti wà ní zaman yẹn náà tí o kọ àfà yẹn tó bá yá Kulliyatul Adab lọ́wọ́ Jamiu Maliku Suudi ó lóun ṣe Markaz yìí ó lóun mọ̀ Sheikh Adam dáadáa yín wá ń ju agége fún mi yín ju Markaz ju agége ju gbogbo ẹ̀. Allahu Akbar. inú ẹ̀ dùn gan ọ wá sọ fún mi pé Sheikh Adam alimun kabir ọmọ Saudi nù o Sheikh Adam ní alákọ̀tọ̀ dáa pẹ̀lú gbogbo alamusilami wa khasatan al-Mamlakah ar-Radiyya as-Saudiya. kọ́nà kò bá san ilé sùn lóore. àmín àmín àmín. nínú àwọn nǹkan tá a gbọ́ nípa Sheikh Adam ẹ ti mẹ́nu bà kan ó dẹ̀ ti wà nù tí mo rò pa fẹ́ bí yín torí àwọn tá à ń sọ nípa àwọn Sheikh Adam kì í ṣe ká lè bá àmọ́ nìkan bí kò ṣe ká tún lè bá kẹ́kọ̀ọ́ lára kan wọn bó o ní Sheikh Adam ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ ayé tó ní í ṣe pẹ̀lú ayé kí mo gbà lérò ẹ rí wípé ẹni wọ́n fẹ́ fún wọn nígbà tí Abu Al-Abudi tó dé ọ̀dọ̀ Sheikh Adam ó bi Sheikh Adam pé kí ni wọ́n fẹ́ tí mi bá gbókò yẹn síra wọn ó ràpẹ́tẹ́ Al-Abudi náà mọ̀ pé Sheikh Adam sọ pé àwọn ò fẹ́ nǹkan kan léyìí tó túmọ̀ sí wípé ẹni tó bá lè sọ pé òun ò fẹ́ nǹkan kan tó sì rí pé ẹni fẹ́ ṣe nǹkan kan fún un ó nírú èèyàn tó ń tọ̀ ń jẹ́ ni irú èèyàn ń Sheikh Adam jẹ́ labalabi ibẹ̀. Sheikh Adam jẹ́ ìsánù kan náà wọ́n yáyọ ọkàn gan mo sì gbọ́n tí mo wà ní Markaz tí Sheikh Adam ti wà nípò tí wọ́n wà tí wọ́n fi kú yẹn tí iṣẹ́ kan tí iṣẹ́ méjì táǹtì mọ́tò wọn náà gbà tí wọ́n sì nírò àwọn Abíọ́lá lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní gbogbo olówó lẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam ní ayọ̀ kan àwọn akérò umuru Sheikh Adam àfẹ́ máa jásọ kan sọ méjì mọ́ wọn lọ magiribi ni ẹ máa wọ̀ káàkiri ẹyọ kan pẹ̀lú gbogbo ọlá tọ́lọ́ ń ṣe fún yín tọ́lọ́ ń sàkárà àwọn olúwa ayé jọ́nà fún Sheikh Adam. Abíọ́lá ń bẹ́nu wọn. ta ló lówó Abíọ́lá Nàìjíríà jọ́nà àmọ́ ó lè wà á má wọ̀ mọ́ ẹnì kan dàmú tó lówó jọ́nà Nàìjíríà yìí o gbogbo Nàìjíríà mọ̀ Abíọ́lá ni. àjọṣepọ̀ tí Sheikh Adam dẹ́. ó gbà wọ́n ní bàbá ni ọ̀rọ̀ àṣejìpọ̀kọ̀ bàbá ni ọ̀rọ̀ àjọṣepọ̀kọ̀ o alákọ̀ Sheikh Adam pẹ̀lú Abíọ́lá alákọ̀ bàbá sọ́mọ ni o kì í sàlákọ̀ ọ̀rẹ́ Abíọ́lá bàbá ni o bàbá sọ́mọ. ṣé ìgbọ́ngbà tí bàbá wa Sàdù Báńgbọ́lá ń sọ̀rọ̀ ní pé classmate òun l'Abíọ́lá bàbá Suleiman Raji ó ní méètì lòun àtàbíọ́lá ní skul òun là kọ́kọ́ ọmọ kí o Sheikh Adam ẹgbẹ́ yà kọ́ ọmọ kí o Sheikh Adam òun àtàbíọ́lá wọ́n jọ ka primary school ni wọ́n wá yọ ìyẹn primary school wọ́n lọ fi sí Markaz pé kọ́ wá bẹ̀rẹ̀ de kéwú Abíọ́lá lọ wọ secondary school ṣé ẹ mọ̀ pé bàbá sọmọ nù. ìgbà wọn l'Abíọ́lá ti máàkì bàbá pé àfáà tó wà lábẹ́òkúta yá àfáà ni nífi ń tẹ̀lé wọn kí láti gbà náà tó fi jẹun gbọ́n tó jẹ́. Sheikh Adam ti tóbi ti pẹ́ ẹni tọ́lọ̀ ń fún ní tamayuz kí nǹkan jẹ́ ẹ̀sà láti kékeré ṣe é mọ̀ pé majority àwọn tó padà mọ̀ Sheikh Adam níbo wọ́n ti mọ̀ wọ́n ẹ jẹ́ n sọ ọkàn fún yàwọn yẹn lè mọ̀mọ̀ kí n sọ fún yín ẹ rí i pé lè tàǹgbà tó yá gbogbo ẹni tí ń jẹ́jọba mọ̀ wá Sheikh Adam káàkiri gbogbo ẹni tí ń jẹ́jọba bẹ́ẹ̀ ni kaba ti dé rí i yọ mọ̀ tájẹ̀ tí kò mọ̀ Sheikh Adam bẹ́ẹ̀ ni kaba ti dé rí i kò mọ̀ Sheikh Adam kí ló fà ìtọ́fà ni pé ṣe é mọ̀ pé wàhálà kan ṣẹlẹ̀ Nàìjíríà kan pè ní harbo aliya Biafra. Biafra nígbà wọn fẹ́ lọ jagun Biafra yẹn sẹmọ pọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà Nàìjíríà Haúsá ni wọn Haúsá ló pọ̀jù nínú sọ́jà àwọn Yorùbá ẹsẹ ń pọ̀ nbẹ àti Ìgbò ni tẹ́lẹ̀ rí Haúsá ló pọ̀ nínú sọ́jà torí sábà pípìlẹ àwọn sọ́jà Nàìjíríà àwọn ọmọ ogun sùnmọ́ fúdí wọn kó tí wọn fi dá sọ́jà Nàìjíríà lẹ̀ àwọn mujahidun àwọn fúdí o ni wọn dá sọ́jà Nàìjíríà láti lẹ̀ ló fi jásí pé majority wọn mùsùlùmí Haúsá ni wọn àmọ́ gbà tí Nàìjíríà ti di Nàìjíríà ó ti di property Nàìjíríà ojú kó property ẹnìkan Yorùbá náà ti wọ bẹ̀ Haúsá ti wọ bẹ̀ níjọ́ wọn lọ jagun Biafra yẹn tí wọ́n lọ gbé àwọn àfa wá nílẹ̀ Haúsá tí ó wàá ṣàdúrà fáwọn tí wọ́n ń lo ogun Biafra nínú àwọn tí ń lo ogun níjọ́ náà Abíọ́lá náà ń ṣe sọ́jà níjọ́ náà tó wọ́ sọ. mk Abíọ́lá ṣe sọ́jà rí. ó ṣe é rí
ọwọ́ sọ́njọ́ náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bẹ́ẹ̀ Nàìjíríà Allah Babangida Babangida wà ń bẹ gbogbo àwọn nǹkan kan wà ń bẹ ṣé Adamu làáfà tí wọ́n gbé wálẹ̀ Yorùbá tó wá ṣàdúrà fáwọn ọmọ ogun àwọn wa ni ákírò àfà tó ṣàdúrà tí Nàìjíríà fi ṣẹ́gun Allahu Akbar. Ọlọ́run fi kíní ẹ̀ ṣe karama fún Sheikh Adamu ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ sọ́jà ti máàkì fèsì Sheikh Adamu pé àfáàní Ọlọ́run fi sàpẹ́lẹ́ fún ó wọn. ní mo fi lọ́wọ́ ṣe karama sẹ́yìn lọ́wọ́ ṣe karama fáwọn ẹni ẹ̀ tó bá wù bẹ́ẹ̀ni kì í sọ̀rọ̀ yẹn ní fún tó bá wù yóò kàn fi kankan ṣe karama fún yẹn Ọlọ́run fi kíní ẹ̀ ṣe karama fún Sheikh Adamu ó fà kí gbogbo àwọn tó bá ti wá jẹ́ èèyàn tí wọ́n ti mọ̀ wọ́n láti gbà yẹn pé àfáàjọ́ sí mo tún fẹ́ mọ̀ Ó ṣàdúrà tàbí ṣẹ́gun. sẹ́yìn pé problem Africa ni pé wọ́n wá gbàdúrà káàkiri Bẹ́ẹ̀ni. problem Africa nìyẹn àtàwọn àlùmí náà so ibẹ̀ yẹn yìí mọ́ ni wọ́n rọ̀ mọ́ bẹ́ẹ̀ kálukú wá Sheikh Adamu káàkiri mo fi lálàákọ̀ Sheikh Adamu yìí ṣe àlàákọ̀ rẹ̀ pẹ̀lú Abíọ́lá àlàákọ̀ bàbá sọ́mọ ni òun náà gbà wọ́n ní bàbá náà ni máa ń pè wọ́n bàbá mi ni máa ń pè wọ́n léyìí tó sojú tiwa bàbá mi ni máa ń pè wọ́n. ẹ wá bá wa sọ̀rọ̀ nípa bí Sheikh Adamu ṣe mú ayé. Sheikh wa kọ̀ náà àtúndé mo sọ fún yín rí Audi wọn ní àwọn akéde ọmọdé wọn tí wọ́n lo mọ́tò kẹtẹ́ ń pè ní Audi bọ́lọ̀ ti kẹ́sẹ́ Adamu tó kólówó tí wọ́n tó wọn ní tọrọ nǹkan wọn sì ní béèrè wọn àyà máa fara mọ́ ni wọn ní lábọ́ mọ́nà tó lé kọ̀ náà tó ní agbára bí wọn bá wá ń rí ìnira owó bẹ́ẹ̀ ni tí ò yẹ kó fún wọn bá fún wọn wọn tó kọ̀ wọn ní ẹ̀ fẹ́ kọ́lá àwọn béèrè ọdẹ lómi pé iṣẹ́ wo ló ṣe tó fi rówó kó tó fún mi lówó èmi yìí jẹ́ àràmù. Allahu Akbar. a wà nù ọgbà táwọn olówó wọ nù ọgbà tí mọ́tò dẹ̀nkẹ̀dẹ̀nkẹ́ wọlé tí bàbá ó jòkó ní abẹ́ kíní tí a máa ń jòkó yẹn táwọn olówó máa kó kalẹ̀ tó ní ẹkọ sí mọ́tò rẹ̀ padà. padà lómi ò fún wọn ó ní a débò fún mi lọ́kàn ní bí ọdún méjì sẹ́yìn tí ì ná tán tí wọ́n fún yàn lọ́dún méjì sẹ́yìn kó ló wọ́n ná tán. ìsáàlì yẹn ni kọ̀nà yẹn ní agbára tó lọ́wọ́ bá fún Sheikh Adamu ẹni tó bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ kí Sheikh Adamu ó gbà lọ́wọ́ òun kò ní gbé gbangba o yóò lọ bá wọn àwáṣe ẹgbẹ́ wọn pé ẹ̀dá kan bá ń bẹ̀ wọn fẹ́ ṣe báyìí àwọn yẹn ṣe àlọ́ bá Sheikh Adamu pé ọlọ́njẹ́ mi yóò gùn bàbá ọlọ́njẹ́ á rí yín pé àwọn ọmọ yín fẹ́ kẹ́ ṣàdúrà fáwọn bàbá lágbájá ti lọ ń bọ̀ láti jó ní bàbá kọ́dà gan mo ní kọ́ mo ní ọtí mo ti wá bí ẹ̀mejì mo dín ìgbà bàbá wa ní akílódétọ̀ wá gbà kankan àlọ́ fẹ́ fún yín lówó mo ní kọ́sà kó dání náà wọ́n máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá wa ní ẹ ṣé kí wọ́n á gbà ní àbáyé bá lè gbà ẹ bá sì lè gbà nǹkan ẹ gbà lọ́wọ́ rẹ wọ́n sì wá ní okó oríire o ilé yìí wọ́n máa lọ́jú ni ilé yìí ni wọ́n máa lọ́jú ni bọ́lọ̀ ti dá bàbá nìyẹn lábẹ́ bẹ́ẹ̀ ní tí bàbá bá rí náà wọn kí owó tí àwọn ọmọ amẹ́ríkà sì bá dájọ́ nǹkan kan tó bá yọ ọ́ lẹ̀ ní táwọn jàmáà bá dájọ́ lọ́pọ̀lọpọ̀ ní tí wọ́n fi ṣiṣẹ́ ní amẹ́ríkà. ètò tí wọ́n ṣe pé Sheikh Adamu gbogbo tá ń ṣe wọn fi wá nǹkan kan ìbò lẹ́sìn ọlọ́run ṣe tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni ìbò lẹ́sìn ọlọ́run tẹ̀síwájú bẹ́ẹ̀ tí wọ́n fi wá ní kọ́nà kó bá wa kí. wọ́n ní kọ̀nà àgàn wọ́n ní kọ̀nà àgàn wọ́n ní kọ̀nà mo ti àgàn. mọ gbọ́ ti pé wá ó wù mí bí ká mọ̀ ń pa kọ̀nà àyẹn lọ́nà tẹ̀ gbà sọ fún wa yìí. ọ̀nà kọ̀nà àyẹn lé débi káwọn yẹn bá fún wọn ní nǹkan wọn yìí gbà téèyàn bá tí wọ́n gbà nǹkan lọ́wọ́ yẹn wọ́n wà níbi iṣẹ́ tó ti tó fi fáwọn. wọ́n á jẹ́ kí kíní yẹn ó fún wọn ní haiba tó ní agbára sígbà tí Saudi tiẹ̀ wá tí wọ́n láwọn gbà nǹkan. àwọn Saudi tẹ́ ń gbówó kí bàbá ló mọ̀ fẹ́ sẹ́yìn náà tó kápẹ́ yẹn ní kọ̀nà àwọn international money sánú bẹ́ẹ̀ international money nù táwọn mi ń kú lọ sílé nítorí ẹ̀. bẹ́ẹ̀ kọ́nà kó bá wa Ọlọ́run bá kí bàbá o nínú ìbéèrè la tún fẹ́ béèrè kọ́nà kó bá wa san ilé sùn lóore ó dẹ̀ bá wa dúpẹ́ fún un nínú àwọn ìbéèrè la tún fẹ́ béèrè ni wípé kò sí bí èèyàn sì fẹ́ mọ̀ ṣe nǹkan irú ìtàwọn Sheikh Adamu tán ti ẹ̀ sí yìí tó dín tí gbogbo ayé gbà téèyàn ní láwọn àdójúkọ kọ̀ọ̀kan àwọn àdójúkọ wo lẹ lè sọ fún wa tó ṣe pé Sheikh Adamu náà rí tó sì jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó mú wọn borí ẹ̀. ṣé mo pé lásìkò táwọn Sheikh Adamu bẹ̀rẹ̀ àdàlẹ̀ kéwúlẹ̀ kankan yẹn majority àwọn tí wọ́n ń kọ́ máa ń kéwú nígbà náà mi ní gbogbo wọn o majority ni mo pè o àwọn tí wọ́n kọ́ máa ń kéwú nígbà náà wọ́n ń kéwú lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ bí kí n ò kétìrà kan kó kétìrà méjì kọ́ máa fi ṣàfà Sheikh Adamu bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí wọ́n dá mímọ̀ bọ́ mọ́ yọ kíláàsì kànga àwọn kan gbà ń dìde inú àwọn aláfa ṣiṣẹ́ Adamu pé n táwọn yín yóò jẹ ọ fẹ́ sọ di nǹkan gbogbo kò ní já àwọn olè yọ jẹ mọ́
wọ́n kọ́kọ́ fèsì ogun yẹn tó sì táwọn ń fi pamọ́ wá fẹ́ káyé mọ̀ wípé kí ní ipò lẹ́sẹ̀ ní ipò lẹ́sẹ̀ ṣé Ádámù jagun yẹn dáadáa. ẹ̀kejì àwọn àkídà kan bẹ ṣé Ádámù wà mu'taqad biha bó ti yẹ kó rírì ṣé Ádámù bẹ̀rẹ̀ pé bó ti yẹ kó rírì ṣé Ádámù díẹ̀ pronounce ẹ̀ jáde àwọn tó ní òní ibẹ̀ gba ọjà ṣé Ádámù dógún irú ọ̀rọ̀ ẹ̀ má kúnlẹ̀ wẹ́hà qawmi jahilu manal haya wa asawu fihi hatman wa butida hakada qad jahilu tawadu'an wa banahu fi sujudin wanhana khulu na'ali ja'aluhu indahum wọ́n kọrin yẹn lọ bẹ́ẹ̀ tí wọ́n fi gbógun ti kúnlẹ̀ ní bọ́bátà ní kíní kan gbogbo nǹkan yẹn làwọn àfa ń ṣe. ṣíkàrà mo takò kúnlẹ̀. wọ́n takò láti lẹ̀ wọ́n takò gan ní sì ń bẹ́nu tíra àwọn dọ̀la ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń bẹ́nu ad-dinu nasiha yìí sì ń bẹ́nu al-islamu wa taqalidu al-jahiliya. sẹ́ni pé tí Ádámù gbé kíní yẹn jáde qamati ad-dunya wa lam taqud wọ́n bá wọn fà á láwọn tó jà fàgbà náà tí wọn gbà tí Sheikh Ádámù àwọn tó gbà tí wọn náà wà o àwọn tá làákọ wọn sì dá wà kódà àwọn tí sọ pé òdodo ní Sheikh Ádámù ń sọ wọn gbà nígbà náà ṣùgbọ́n àwọn aláìmọ̀kan tí nǹkan òye àwọn dààmú wọn gbogbo Sheikh Ádámù gbà yẹn nínú àwọn problem Sheikh Ádámù nínú problem Sheikh Ádámù rí Sheikh Ádámù bá a ti pè wọ́n ní alimun islami bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ mufakkir ìrònú Sheikh Ádámù máa jì gan ìrònú wọn máa ń jìnnà gan tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ àbóòdù nàdọ̀ sẹ́mi pé ìrònú tó jìnnà ló mú wọn dìde pé lárúbáwá ò ní parẹ́ pẹ̀lú táwọn mùsàmìrú náà ń ṣe ń gbà yìí tí wọ́n fi dárú mẹ́ríkà sílẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe nìdọ́mù ètò kankan ìgbà wo tí wọ́n fọmọ́ ń sádà tí wọ́n á sọ di ti kálukú náà wá ń sáré pé mi náà kéwù ìwé làwọn yẹn ń sáré kà tẹ̀tẹ̀lẹ̀ bímọ vitalika Sheikh Ádámù wò pé ìlú tí wọ́n ń ṣe tàjọ jẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ yìí èmi náà ní dáwùrù tèmi tí plẹ̀nù lù ọ fa kí gbogbo àwọn èèyàn tó máa Sheikh Ádámù tó bá jẹ́ olóṣèlú wọn wá ń bá wọn pé Sheikh Ádámù o èmi náà fẹ́ wọlé o Sheikh Ádámù wá dúró tán pé mùsùlùmí Sheikh Ádámù ń jà fún Islam níbi ètò òṣèlú ọ fa kí àwọn tó jẹ́ Yorùbá tí wọ́n ń sòṣèlú tí wọ́n yé ṣe mùsùlùmí Yorùbá ni wọ́n àmọ́ wọ́n yé ṣe mùsùlùmí olóṣèlú ni wọ́n rí Sheikh Ádámù lọ́tà nínú àwọn ogun Sheikh Ádámù tájà tó lágbára nù wọ́n ń pe ogun yẹn ní ogun kólóbá ogun yẹn débi pé wọ́n fẹ́ dáná sun Sheikh Ádámù ní mọ́tò. Allahu Akbar. Sheikh Ádámù ń bọ̀ pẹ̀lú mọ́tò wọ́n sì dáná sun wọ́n gbà pé kó gbé mọ́tò káwọn ọlọ́run lọ yọ wọn. kọ́dà gẹ́gẹ́ bí mo ti gbọ́ tí ọba dàrú ilé wọn lágége tí wọ́n kọ́ rahimahullahu rahmatan wasi'a street kan tí wọ́n ń pè ní Ògúnwò street ilé yẹn ni wọ́n ń gbé ogun yẹn pé ẹpá tẹ ẹ bá rí ẹpá tó di pé Sheikh Ádámù nífọ̀kànbalẹ̀ mọ́ nítorí pé mùsùlùmí ìsìláàmù táwọn tó jẹ́ Yorùbá tí wọ́n yé ṣe mùsùlùmí tí wọ́n bá Sheikh Ádámù jà pé bí ìgbà tí ń gbé Yorùbá ní ẹsẹ̀ ìsìláàmù ní Sheikh jà fún òun ló sọ Sheikh Ádámù dẹ́ntì ń gbé Sùúrùlérè ló fi kúrò nílé yẹn. ló fi kúrò láyé pé tó o bá kó wọn pa ọ́ ogun yẹn ni wọ́n ń pè lógun kólóbá nínú àwọn wàhálà challenges tí Ádámù nínú ó tún wá kó gun àwọn ẹlẹ́bọ Sheikh Ádámù rajulun rabbani ẹni Ọlọ́hun ọba ni wọ́n kọ́ sínú tírà tí mo kà báyìí báwọn ẹlẹ́bọ ṣe sẹ́hìrù tí wọ́n fi ba àwọn lọ́wọ́ tó wà wọ́n wú. wọ́n fi sẹ́hìrù ogun wọ́n fi ba Sheikh Ádámù lọ́wọ́ tó wọ́n wú tí wọ́n wú báyìí. Sheikh Ádámù kọ́ síbẹ̀ pé àwọn wá bẹ̀rẹ̀ sí karukiya sí owó yẹn birabbil falaq birabbin nas kọ́lọ́wọ́ tó sàlámà wọn kó níbi sẹ́hìrù tí wọ́n ṣe sáwọn. Quran nǹka. tí wọ́n kọ́ sínú àti ìlànà mọ̀ká. Allahu Akbar. So àwọn challenges yẹn wá pọ̀ bẹ́ẹ̀ ṣe màá yàn ní tó bó ti tó yẹn bí bá ti tó yóò fi fó lórí díẹ̀ lásán bẹ́ẹ̀ ni díẹ̀ lásán bẹ́ẹ̀ ni masáyìlú kan bẹ Sheikh Ádámù ṣe tọ́rẹ̀ ẹ̀ yàtọ̀ sí masáyìlú akúnlẹ̀ masáyìlú bí náà bẹ Sheikh Ádámù ṣe tọ́rẹ̀ ẹ̀ láwọn àsìkò kan táwọn yẹn dìde sí wọn lórí ẹ̀ ṣùgbọ́n àlè kàn yẹn kún pé wọ́n ń jà ìyẹn wọ́n yẹn ju masáyìlú ilmiya lápè ìyẹn ti
kọ́lọ́n kọ́ wa sínlẹ̀ sí lórí Sheikh ọlọ́ba dúró tí yín ọlọ́ba sí dáadáa fún yín Sheikh Adam tóbi wọ́n tóbi bọ́tà bá ń sọ̀rọ̀ Sheikh Adam wọlé ìbádà ìjọsìn léyìí tó hàn sí ìpẹ́ lọ sọ fún ọkọ̀ Sheikh Adam. wọ́n bá Sheikh Adam ní pé abidi ni wọ́n abidi kọ́ abidi sam kò sígbà tẹ́lẹ̀ Sheikh Adam bí dhikrillah Sheikh Adam ìbádà tí wọ́n ṣe ní àgbà sẹ́rí sẹ́wọ̀n pé nínú ìbádà ní kama katira sẹ́wọ̀n pé alimu islam ni wọ́n alimu islam ni wọ́n Sheikh Adam fẹ́ lásìkò tí fi ń ṣeré mímọ̀ tí mo mọ̀ Sheikh Adam torí mo rántí wọn pìtàn fún mi bàtà wà ní ọgbà Markaz bí Sheikh bá ń bọ̀ báyìí wá sínú ọgbà Sheikh kó ìwé báyìí bí àbá ti wọ 75 tẹ́ fi kó wọn lo gíláàsì ojú yẹn bẹ́ẹ̀ kankan bàbá wọn lo gíláàsì bàbá wọn lo gíláàsì òkú wọn bẹ èmi yín ta so gíláàsì wọn jù ojú bàbá lágbàá ju tiwa lọ èdè àti ìsì lásán gíláàsì ṣé wo gbèsè la báyìí wọn. tí wọn fi sí géètì tí wọn fi wọnú ọgbà láti sún lé wọn máa kàtìrà ni tí wọn bá wá lọ tí wọn dénú ọgbà tí wọn páàkì síbi wọn ní ti fi wọn páàkì mọ́tò wọn sí lábẹ́ igi bàbá ò ní special parking abẹ́ igi náà ni wọn sá máa kàtìrà yẹn wọn máa ka àwọn tó jágbàgbà fọlọ bá wọn tí wọn bá ti dé wọn sílẹ̀kùn wọn lè sílẹ̀kùn yẹn kalẹ̀ tí bàbá sì ń kàtìrà lọ́wọ́ 30-40 wákàtí lọ. Allahu Akbar wọn ni ẹ má disturb bàbá ń kàtìrà lọ́wọ́ tí wọn bá wá kàdé ibi tó bá tẹ́ wọn lọ́rùn wọn ẹsẹ̀ wàá bọ́lẹ̀ wọn ẹsẹ̀ wàá lọ jókòó sọ́fíìsì àwọn afáwọ́ ọmọ bẹ pẹ̀lú wọn a máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́pọ̀ bàbá fẹ́ràn ẹ̀kọ́ gan bàbá kì í fi tẹ̀dírísù ṣeré mo sì rántí ọdún tí mo wọ Markaz tárítà dáàdi mo ti wọlé tárítà dàdíyà mo ti wọlé Sheikh Adam wọ kíláàsì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ń kọ́ wa ní búrúdà lọ́wọ́ njọ́ náà wọ́sẹ̀dá mi ṣàgàbí náà ṣáàwó wàtọ̀ wá kíní kan ní Sheikh Adam wọlé Sheikh Adam wọn sọ pé anabi ọwọ́ amú nǹkan ó fi fúnnu rẹ̀ níjọ́ náà lọ́hùn wọ́n fi ìborùn kọrùn báyìí Sheikh Adam wa yọ ìborùn yẹn kó lè yé wa wọ́n wá ń fi ìborùn yẹn fún ikùn wọn bẹ́ẹ̀ ni kó lè yé wa wọ́n sì wọ kíláàsì àwọn wà tàtàdà yóò fẹ́ tẹ̀ mí ẹni márùn wọ́n ti kọ́ ansọ́fúnlẹ̀ náà nìlú tí pàwọn ni wọ́n ṣe sáré òtíra yẹn wọ́n ti kọ́ wa rí yẹn bá ti ń bọ̀ jábájá tí wọ́n wọ kíláàsì wọn kọ́ àbá ń wọ kíláàsì kọ́yàn kó tó di pé àwáàkìrù tí wọ́n wọ kíláàsì náà jẹ́ kí wọ́n bá wọ kíláàsì kọ́ bọ̀ wà nù wọn dáadáa lẹ́yìn kí wọ́n kọ́ yẹn kéwù yẹn kí wọ́n kàtírà yẹn àsìkárò lóko àti kàn sí wáṣí bàbá ọ̀fẹ́ ní nǹkan mi ti wọ́n dẹ̀ kúndùn tìláwà gbogbo lọ́dọ̀ àwọn tó wà wá gbélé kí bàbá ò lè jáde nílé lẹ́yìn ní àjìzáwò tí wọ́n kà náà Al-Qur'ani mo tún wá gbọ́ níbi tó ti lálàáfíà pé tó bá dijọ́ yóò mọ Arafa bàbá máa ń wà ní májísì tó máa ṣe àsìkárò tí ló fi sùn ní yóò mọ Arafa lẹ́yìn kí wọ́n lọ kí wákàtí márùn-ún ní ìjọ Arafa lè ní ọlọ́run ọba ń bẹ́ sí máa kọ́kọ́ àwọn afẹ́ rí ọ̀nà ọlọ́run. kọ́lọ́n kọ́ wa kí Sheikh Adam kọ́lọ́n kọ́ wa ṣe dáadáa fún nínú nǹkan tá a mọ̀ Sheikh Adam náà òun náà ni tíra kíkọ tíra àwọn bàbá Sheikh Adam àmọ́ pọ̀ tápẹ́ tẹ́ bá lè sọ iye rẹ̀ fún wa á dúpẹ́ kí wọ́n bá wa dákọ̀ díẹ̀ nínú àwọn tíra Sheikh Adam. báyìí màá lọ́kùnrin àlórí ọlọ́run bá kí a fa wa nínú àwọn èèyàn tó lọ́n ké pẹ̀lú kakọ̀ tíra Sheikh Adam wa lọ́n ké wọn gan wọ́n ti ń kọ́ tíra láti kékeré wọ́n sì kọ́ tíra fi lọ́ bọ́lọ́ mi ò wá fẹ́ rí fánù kan min fununi al-ulum al-arabiyyah wal-islamiyyah tí Sheikh Adam kọ́ tíra sí mi ò fẹ́ rí fánù náà tá bá ń sọ̀rọ̀ náhù Sheikh Adam kọ́ tíra sí náhù wọ́n kọ́ tíra sí sọ́rùfù wọ́n kọ́ tíra sí bàlágà lọ́dọ̀ àwọn tó gba tasawufu wọlé Sheikh Adam kọ́ tíra sí tasawufu lọ́dọ̀ àwọn tó gba falsafa wọlé Sheikh Adam kọ́ tíra sí falsafa Sheikh Adam kọ́ ulumu tafsir wọ́n kọ́ ulumu Qur'an Sheikh Adam kọ́ tíra sí tajwid wọ́n kọ́ pa tawhid kò sí majalisi wọ́n kọ́ arudu wọ́n kọ́ kọfíà
ká tó wọn pé tàríkh tó yẹ pé baharun lásán yàrá láwùjọ ṣe àdámọ́ nù tàríkh tí wọ́n sì jogún lọ́dọ̀ àwọn tó bí wọn. so àwọn tírà tí wọ́n kọ yẹn pọ̀ gan but àwọn tó ṣe sẹ́rí tí yẹn bá fẹ́ mọ tírà nípa tírà Sheikh Adam tírà nípa tírà Sheikh Adam ìkànnì àwọn ọmọ wọn yahfazuhu rabbuna wa